Oṣobola. Gbogbo rẹ̀. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. What do you go now? Nothing dey go. What do you bring for the women now? Ẹ wo owó góòdì tá a tà fún yín la wá gbà. You phone 10,000. 10,000 wèrè wo, madam ẹ sọ̀rọ̀ ká tó máa lọ. You can go now. Go where? Ṣé ìyá wèrè ṣá? Na me dey talk to you like that. Nígbà tá a ta góòdì fún yín tẹ́wà fẹ́ sanwó, ṣé nǹkan tẹ́ ẹ̀ ṣe yẹn dáa? Tó bá wù mí mo lè ṣe. Ẹ wò nítorí pa wá kọ́ṣẹ́ lọ́wọ́ yín ò ní kẹ́ máa cheat wa náà. Tó kéèsì ni. Ẹ tó lẹ́rú ló lẹ́rú. Àwa máa change ẹ̀ fún yín o, ẹ bá wa gbówó jàre. Ṣé mo kó lórí ibú ọmọ ni ọ? Ẹ má ṣe pé fáwa o, torí ẹ̀ mọ̀ jẹ pé atọ́fọ lọ. Ọ̀ká ní bẹ lọ́nà lẹ́nu kọ́bọ̀ ká. Ó tó o ta wí fọ́gbọ́n lọ gbọ́ngbọ́n. Ó ta wí fọ́gbà lọ gbàngbà. Láti sin lọ kó yá dìdìrìn. Ẹ̀rù bẹ́ẹ̀ nìkan lẹ lóògùn nínú mọ̀lẹ́bí yín tó bá lè ní sanwó yẹn lẹ́rọ̀ ó san ní tipátipá. Ẹ wo owó góòdì tá a gbà fún yín la wá gbà. Go where? Ṣé ìyá wèrè ṣá? Nígbà tá a ta góòdì fún yín tẹ́fà ọ́ tẹ̀sí. Ẹ wò nítorí pé àwa kọ́ṣẹ́ lọ́wọ́ yín kò ní ká máa. Ẹ wò nítorí pé àwa kọ́ṣẹ́ lọ́wọ́ yín ẹ wò nítorí pé àwa kọ́ṣẹ́ lọ́wọ́ yín ò ní ká kẹ́ máa cheat wa náà. Ẹ wò nítorí pé àwa kọ́ṣẹ́ lọ́wọ́ yín dàrún. Ìyẹn wò lè ń bọ̀. Ẹ wò nítorí àwa kọ́ṣẹ́ lọ́wọ́ God. Ẹ wò nítorí pé àwa kọ́ṣẹ́ lọ́wọ́ yín ò ní kẹ́ máa tàn wá. Ẹ wò nítorí pé àwa kọ́ṣẹ́ kò ní ká wá máa jí sí wa. Ẹ wò nítorí pé àwa kọ́ṣẹ́ lọ́wọ́ yín ò ní ká wọn àdáràn. Ẹ má ṣe pé fáwa torí ẹ̀mí péjọ pé atọ́fọ lọ ẹ mọ̀ jẹ́ pé